إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكف أولو الله أطرى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لوري تفسير القرآن الكريم لاتنو سورة الحج آية إكافة أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله هو الحق وأنه يحيي الموت وأنه على كل شيء قدير lẹ́yìn gbà tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó sọ fún àwọn ènìyàn ìpé tẹ́ bá ń ṣe méjì nípa ipa gbé yín dìde ẹ mà dájú pé àwa la dá yín láti inú yẹ̀pẹ̀ èyí ń tọ́ka sí bàbá wa Adam alayhi salatu wassalam thumma min nutfatin lẹ́yìn náà ìdẹ́dọ̀ ọmọ ènìyàn ó dé ìpele ìpé ká dá wa látara omi lọ́gbọ́lọ́gbọ́ thumma min alaqatin ó tún di stéèjì ìpé àti ibi ẹ̀jẹ̀ kíké omi lọ́gbọ́lọ́gbọ́ yìí tó contain ẹni tí àwọn oní biology tí wọ́n ń pè ní spermatozoa ìgbà tí kìíní dàpọ̀ mọ́ tí wọ́n ń pè ní egg àbí ovum obìnrin ova tí wọ́n parapọ̀ ó di pé wọ́n di tí wọ́n ń pè ní zygote lẹ́yìn náà ó di ẹ̀jẹ̀ kíkí thumma min mudghatin mukhallaqatin ó di bá ṣe ẹran ní ìta yójú tayọ mú tayọ ẹsẹ̀ etí ń bẹ́ ọ̀rẹ́rì mukhallaqa èyí tí àdẹ̀dábẹ́ tó ṣe wípé ìmí padà jábọ́ bẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala ni linubayyina lakum ká lè ṣàlàyé agbára àwọn Ọlọ́hun fún yín ni wa nuqirru fil arhami ma nasha èyí tó bá wù wá nínú àwọn nǹkan tó sopọ̀ yìí tó dàpọ̀ yìí tí ó di ọmọ Ọlọ́hun Ọba ní àsìkò tó bá wùwọ́ láàánì kó máa bẹ nínú àpò bí ila ajalin musamma títí di àsìkò kan thumma nukhrijukum tifla èyí táwọn Ọlọ́hun Ọba fẹ́ kí ó wá sáyé àdìkò wáyá sáyé ní ọmọ òpónlò thumma litablugu ashuddakum ìta bá fẹ́ kó dàgbà yóò dàgbà dé level wípé yóò di ẹni tó ní agbára tó légungun yóò wọ nǹkan bí 30 something ọlọ́ni wa minkum man yutawaffa tó bá dé stage yẹn ẹlòmí ń bẹ tó ṣe pé àwọn ọlọ́wọ́ bó pè sọ́dọ̀ wa minkum man yuraddu ila ardhil umr ó dẹ̀ ń bẹnu yí ẹni tí àwọn ọlọ́wọ́ bá tá ní kó dàgbà kó gbogbo likay la ya'lama min ba'di ilmi shay'an tí ò ní mọ nǹkan tí ń sọ mọ́
lẹ́yìn ìgbà tó ti mọ̀ tẹ́lẹ̀ wátara al-ardu hamidatan ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tó bá wò ó rí pé nǹkan tó ti kú ni tó ṣe pé kò sí irúgbìn bẹ́ẹ̀ ṣùgbọ́n fa idha anzalna alay alma àwọn seeds tí atẹ́gùn ti gbé káàkiri sí gbogbo àwọn ààyè táwọn òfojú rí ọlọ́run ọba ní ta bá rọ̀jò lé lórí ehtazat yóò di pé gbogbo àwọn irúgbìn yẹn wọn ó máa jáde láti inú ilẹ̀ yìí warabat bákan náà wọn ó máa dàgbàsókè wa ambatat min kulli zawjin bahij ilé ó wà di nǹkan tí ó wù jáde tí ó mú jáde láti inú rẹ̀ min kulli zawjin bahij àwọn irúgbìn tí ń ṣojú lọ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn tó sọlé fún wa ó ní dhalika bi anna Allah huwa al-haq gbogbo eléyìí ń tọ́ka sí wípé ọlọ́run ọba ní ọba al-haq ọba òdodo ọba tó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn máa sìn ọba tó ṣe póhùn náà ni kò lẹ́ni tó dáa ọba tó ṣe wípé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sìn fún àfẹ́wọn nìkan gbogbo nǹkan tó kù àwọn afáìsìn wọn ní jaizul wujud àwọn nǹkan tó ṣe wípé ó lè máa bẹ ó lè máa bẹ ni torí pé wọ́n nípìlẹ̀ ọmọ ènìyàn ní ẹranko ní àlùjànnú ní igi ní omi ní gbogbo tó ń bẹ pátápátá àwọn nǹkan tí wọ́n ń pè ní jaizul wujud àwọn nǹkan tó lè máa bẹ tó lè máa bẹ ni ṣùgbọ́n ọlọ́run ọba ní wajibul wujud òun lọ́ba tó ṣe pé kò nípìlẹ̀ kò sẹ́ni tó dá kò sí ẹni tó bí òun náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká ṣèjọ́sìn fún òun ló dá gbogbo nǹkan definitely kò sí nǹkan kan tí ó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún àyàfi òun nìkan eléyìí làwọn afẹ́sìn wọn a máa pè pé òun lẹni tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ sí ti a mọ̀ sí kamalul hubb wa kamalul dhul ọba tó ṣe wípé ìfẹ́ ní táǹpẹ̀ lópin ìfẹ́ òun nìkan lágbọ́rọ̀ ní fún torí pé òun nìkan náà ló yàtọ̀ nínú gbogbo tó ń bẹ gbogbo tó ń bẹ nǹkan tó lè má bẹ ni wọ́n tí a rẹ́ pé wọ́n á máa bẹ lásìkò kan ṣùgbọ́n ọlọ́run ọba títí ń bẹ láti láéláé ni kò nípìlẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin gbogbo tó kù ni ó nípìlẹ̀ bẹ́ẹ̀ ló lópin torí náà ọlọ́run ọba Allah òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ànábì kan ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún bọ́lọ́wọ́n bá tilẹ̀ wù kó pọn ẹlé tó màláìka kan ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún bọ́lọ́wọ́n bá tilẹ̀ wù kó ṣàpọ̀lé rẹ̀ tó ká máa ti sọ igi ká má somi ká má sọ gbogbo àwọn ẹ̀dá tó kù ọlọ́wọ́n ọba náà ni ọba alhaqu ọba òdodo ọba tó ṣe pé òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ọlọ́ni gbogbo eléyìí ó ń tọ́ka sí pé ọlọ́wọ́ bá huwa al-haqqu òun ni ọba òdodo ọba tó ṣe pé òun náà ló dá gbogbo nǹkan ọba tó ṣe pé òun náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ọlọ́wọ́ ọba ń sọ nínú àyà mi ọlọ́wọ́ ọba ní dhalika bi anna Allaha huwa al-haqqu wa anna ma yad'una min duni al-batil wa anna Allaha huwa al-aliyyul kabir ọlọ́run ọba ní eléyìí ń tọ́ka sí pé òun ọlọ́run ọba lọ́bọ̀ òdodo bákan náà gbogbo tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọba irọ́ gbogbo ẹ̀ wa anna Allahu al-aliyyul kabir ó ń tọ́ka sí pé kí ni ọlọ́run ọba òun ni ọba tó ga òun ni ọba tó ṣe kó tóbi ọlọ́run ọba ń sọ fún wa ní ààyè yìí pé gbogbo tó ń sọ nípa bó ń ṣe dọ́mọ ènìyàn àwọn ìpele tá a gbà kọjá gbogbo àwọn ọ̀nà tó ń fi dá irúgbìn bí irúgbìn ṣe ń wù jáde láti inú ilẹ̀ ọlọ́run ọba ní gbogbo èyí ń tọ́ka sí pé kí ni òun ni ọba òdodo tó yẹ káwọn èèyàn ṣe jọ́sìn fún wa annahu yuhyil mauta bákan náà ipe òun ọlọ́run ọba òun lè yẹ òkú òun lè gbéǹde àwọn òkú àwọn kèfèrí Mákà wọ́n sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ipe aidha mitna wa kunna turaban a inna lamab'uthun kí ló sọ fún ẹ̀rẹ́ Muhammad ṣé tá a bá ti kú sí tá a ti jú tá a ti kẹ́ fún
tá a di yẹ̀pẹ̀ wọ́n gbé wa dìde irọ́ ló ń pa eléyìí ò pọ́sibú nínú àyà mi ọlọ́run ọba tọ́ka sí léyìí ọlọ́run ní za'ama alladhina kafaru alla yub'athu àwọn kèfèrí wọ́n ní wọn lè gbá wọn dìde ọlọ́run ọba ní kul bala wa rabbi sọ fún wọn pé mo fi ọlọ́run ọba mi búra la tub'athunna wọn ó gbé yín dìde thumma latunabba'unna bima 'amiltum kò ń ṣe pé wọ́n gbé yín dìde ẹ̀ẹ́tún máa lo láìfù bẹ́ẹ̀ ṣe lò ó ńgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ ayé rárá wọ́n fi ń kálukú ní ìròyìn tó gbélé ayé rẹ̀ ṣe wa dhalika 'ala Allahi yasir ẹ má gbàtàn jẹ́ eléyìí ń tó rọrùn fún ọlọ́run ọba láti ṣe ni ọba tó ṣe pé bàbá yín Ádámù alayhi salatu wassalam àtàrà yẹ̀pẹ̀ ni ṣùgbọ́n padà decide wípé ẹ̀yin yòókù látara omi lọ́gbọ́lọ́gbọ́ lòun ó ti dá yín ó dẹ̀ ń dá yín tẹ́yìn náà ń fojú rí bẹ́ẹ̀ ṣe di wípé kíni ẹ̀ ń súnmọ́ra yín lọ́kùnrin àtobìnrin bó ṣe ń di ọmọ látara omi lọ́gbọ́lọ́gbọ́ yìí òun náà ni ọmọ ènìyàn tó ṣe wípé ó ń jọrẹ lójú ti jáde ọba tó ṣe léyìí bẹ́ẹ̀ ó ní ìkápá àti gbé yín dìde ńgbàtẹ́ bá ti di ẹ̀pẹ̀ ọlọ́run bá fún sọnù àyà kan ó ní minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra ọlọ́run ní àtàrà ẹ̀pẹ̀ láti dá yín àtàrà ẹ̀pẹ̀ láti dá yín bákan náà ọlọ́run bó dá yín padà síbẹ̀ tó bá tún tó àsìkò kan ibẹ̀ láti gbé gbogbo yín dìde so yẹ̀pẹ̀ lọ́mọ ènìyàn bí bàbá wa Ádámù alayhi salatu wassalam bọ́lọ́wọ́ bá ṣe dá lára ẹ̀pẹ̀ àwa tó ṣe wípé àtàrà omi lọ́gbọ́lọ́gbọ́ òun ni ọlọ́wọ́ bá ti dá wa àtàrà ẹ̀pẹ̀ láwa náà torí pé tá a bá wò omi lọ́gbọ́lọ́gbọ́ yìí látara ẹ̀pẹ̀ náà nìpìlẹ̀ rẹ̀ á jẹ irúgbìn tó ń wù látorí ilẹ̀ irúgbìn yìí òun ni ó fọ́ọ̀mù gbogbo àwọn nǹkan lára wa ẹni tí ó bá rí nǹkan jẹ irú èèyàn bẹ́ẹ̀ kò lè gbáyé agbọ́dọ̀ máa jẹ nǹkan àwọn nǹkan tá à ń jẹ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá látara ẹ̀pẹ̀ kódà bá jẹ àwọn ẹran gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ìpìlẹ̀ wọn láti orí ilẹ̀ náà ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ibẹ̀ náà là á padà sí ibẹ̀ náà lò wọ́n á ti gbé wa dìde padà ọlọ́wọ́n bá ní wa annahu yuhyil mauta eléyìí ń tọ́ka wípé ọlọ́wọ́n bá ó ní ìkápá láti lè gbé òkú dìde sókè ẹ̀kan wípé tó ń bá ti kú tó ń ju tó ń kẹ fún ó ti di pé kí ni ó parí síbẹ̀ rárá ọlọ́wọ́n bó gbé ẹnìkọ̀ọ̀kan wá dìde wa annahu ala kulli shay'in qadir àti pé ọlọ́wọ́n bá ó ní ìkápá lórí gbogbo nǹkan wa anna as-sa'ata atiyatun la rayba fiha bákan náà èyí ń tọ́ka sí wípé kí ni alkiyama ń bọ̀ wá la rayba fiha kò ń ṣe nǹkan téèyàn ní dáòtù ń pa rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ẹni tí ó gbà wípé alkiyama ó ṣẹlẹ̀ kèfèrí ni irú èèyàn bẹ́ẹ̀ kódà kó máa kírun kó máa gbààwẹ̀ tó bá ti gbà wípé ayé yìí náà gbogbo nǹkan parí sí táwọn bá ti ju táwọn kẹ fún ó ti parí síbẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kèfèrí ní kódà kó máa sọ la ilaha illallah muhammadu rasulullah torí pé tí ọlọ́run ọba sọ nínú al-Qur'an al-Karim ó ní pé anna sa'ata atiya ọjọ́ ń gbéǹde alkiyama yóò ṣẹlẹ̀ la rayba fiha kò síyè méjì ń bẹ wa anna Allaha yab'athu man fil qubur gbogbo àwọn tá ń bẹ nínú sàárè ọlọ́wọ́n ọbọ̀ gbé ẹni kọ̀ọ̀ká dìde kò sẹ́ni tí ọlọ́wọ́n ọbọ̀ ní gbé dìde bákanáà wa minan nasi man yujadilu fillahi bighayri ilmin ọlọ́wọ́n ni ó ń bẹnú àwọn èèyàn ẹni tí ó ma ágíwù nípa ọlọ́wọ́n ọba bighayri ilm kò nímọ̀ wala hudan bẹ́ẹ̀ ni kò ń ṣe pé ní ọ̀nà mọ̀kan tó gbára lé wala kitabin munir kò ṣe pé tíra kan bẹ́ẹ̀ tí ọlọ́run ọba sọ kalẹ̀ tó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó mú ma sọ wípé kò sí tó ń jẹ́ pé ọlọ́run ọba ń bẹ ẹlòmíì
onígbàgbọ́ pé kí ni kò sọ lọ́wọ́n ọba ẹlòmíì àwọn àròsọ tó ń bẹ látọpọlọ rẹ̀ àbí tó ń wá látọpọlọ rẹ̀ òun ni nǹkan tó ṣe wípé yóò mọ sọ ń pa ọlọ́wọ́n ọba ń sọ bá tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ àyàfi pẹ̀lú mọ́ gbogbo ẹni tí ó bá yanu tí ó ní báyìí lọ́lọ́run ó gbọ́dọ̀ ní evidence tí ó fi sọ pé báyìí lọ́lọ́run ọba torí pé ọlọ́run ọba òun lọ́ba tó ròyìn ara rẹ̀ fún àwọn ànábì rẹ̀ làwọn ànábì rẹ̀ fi ròyìn rẹ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n kéèyàn kan wò pé kí ni òun kàn lè kùfìrè àbí kó ń kàn máa sọ̀sọ̀kúsọ kó ń jókòó kó ní báyìí lọ́lọ́run ọba àbẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé kí ni ẹ̀rí rẹ̀ sọlọ́wọ́ bó ń ṣọba tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ àyàfi pẹ̀lú mọ́ ọlọ́wọ́ ọba ló ń bẹ́ nú àwọn èèyàn ẹni tó ṣe pé yóò mọ ágì ń pọ̀ ọlọ́wọ́ ọba bóyá ó ń takò pọ́ ọlọ́wọ́ ọba ń bẹ ní bíi tí a rí nínú àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ eléyìí àwọn kan nú àwọn tí wọ́n pera wọn ní materialist wọ́n á ní nǹkan tó ń bẹ táwọn fojú àwọn rí nìkan ló exist so by extension in tí wọ́n ń sọ onípọ́lọ́wọ́n bó exist àwọn malaika exist alùjọ̀nù exist irú àwọn eléyìí ní àwọn tí wọ́n pera wọn ní scientist lónìí àwọn tó ṣe pé àṣẹ́kù bọ nǹkan tí àwọn èèyàn bíi Karl Marx tí wọ́n ń sọ làwọn náà dúró lórí wọ́n wá gbàtàn jẹ pẹ̀lú àwọn scientific discoveries míì tí wọ́n ṣe láti máa sọ pé Ọlọ́run bó exist sọ́rọ́ àwọn yìí náà máa ń gbàtàn jẹ wọ́n á ní nǹkan tí physics ò bá tí lè yanjú ní nǹkan yẹn kò ń ṣe nǹkan tó wúlò so àwọn ní believe so much nínú physics òun ni Ọlọ́run títí wọn òun ni nǹkan tí ó sọ fún wọn nǹkan tó exist nǹkan tí ó exist nǹkan tó possible nǹkan tí ó possible àwọn tá à ń sọ wọ̀nyí níbi tí Ọlọ́run ọba ti mú wọn òun ni pé nínú physics tí wọ́n mọ sọ náà àmọye nǹkan tí wọ́n ń dé káwọn èèyàn gbàgbọ́ táwọn gan fúnra wọn ò lè prove ni wọ́n á sọ̀rọ̀ fún wa wọ́n á níta bá wo ayé yìí nǹkan tó ṣe pé ó ní oríṣiríṣi àwọn nǹkan ni àwọn náà ni wọ́n á gbóríṣiríṣi wá wọ́n á ní kinní kan òun ni multiverse apart from universe tí gbogbo wa ń rí táwọn wo tó ṣe yí pé àáròpin rẹ̀ wọ́n á ní àwọn multiverse àbí multiverses tó ń bẹ yàtọ̀ sí universe ni àwọn yẹn bó wá ní ẹ prove ẹ̀ fún wa ẹ̀wọ̀n á ní kò ṣe nǹkan tá a lè rí ṣùgbọ́n scientifically ó ń sọ pé nǹkan yẹn ó possible náà ìtàwọn náà mọ̀ ń pa rẹ̀ ní tí wọ́n ń sọ yìí torí pé universe ẹ̀yọ ọ̀kan tá a ṣì ń bá yìí gẹ́gẹ́ bí táwọn náà ń sọ nǹkan tí wọ́n fojú rí tí wọ́n lè ṣàlàyé gbogbo ẹni ìgbà míì wọ́n fi àwọn nǹkan míì rinlẹ̀ tó bá yẹ àwọn míì àtúndénú wọn agbára nù lápèjúwe oníkìní kan tó ṣe pé for years ni wọ́n fi ń pè é làwọn ọ̀pọ̀lọpọ̀ níbi live nù ẹ̀ wọ́n ń pè ní black hole yìí ń gbà tó yá in the recent time èèyàn kan tí wọ́n ń pè ní Stephen Hawking lára ẹ̀mí wọn nínú ọ̀rọ̀ physics lónìí nìyẹn ìgbà tó yá ó láwọn theory tó establish tó ń prove tó ń kọ̀wé lé lórí in the 70s àwọn nǹkan yẹn nípa black hole ó dàbẹ̀ ni pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ whereas àwọn èèyàn ti rọ́tẹ̀lé tó wọ́n believe pé kí ni ọlọ́ àwọn ló ń sọ̀rọ̀ yẹn àtọmọ tó ṣe pé nǹkan fúnlẹ̀ ò jáde Nàìjíríà rí tó ṣe pé ó ní believe in physics òun náà gba nǹkan tí Stephen Hawking tó sọ ṣùgbọ́n kò lè gba ti Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ ṣùgbọ́n Stephen Hawking bá sọ̀rọ̀ àbí Richard Dawkins ló sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé Ọlọ́run Ọba ń sọ̀rọ̀ òun ni wọ́n ṣe mú ṣùgbọ́n ẹni tí Islam bá yé tí máa nìrin rẹ̀ lọ́kàn á wò pé Ọlọ́run Ọba sọ̀rọ̀ Stephen Hawking sọ̀rọ̀ ta ló ń jẹ́ Stephen Hawking níwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ́tà lásán tó ṣe pé ìgbà tó bá wú Ọlọ́run Ọba ló lè mú kúrò lórí ilẹ̀ kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé ẹlòmíì yóò máa sọ̀rọ̀ ń pa ayé pẹ̀lú àwọn hypotheses pẹ̀lú assumptions yóò dẹ̀ máa gbé fáwọn èèyàn pé sáyẹ́nsì ni
bí irú yìí tí Charles Darwin tó náà ṣe for years tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n rọ́ tẹ̀lé lẹ́yìn a ní ọmọ ènìyàn ancestor wa ẹja ni àwọn ẹja nígbà tó yá odìpọ́n dàgbàsókè odìpọ́n bọ́ síbì kan ó di pé kí ni wọ́n di ìran ìnàkí látara ìran ìnàkí òun ni ọmọ ènìyàn ìbẹ̀láwa náà ti dàgbàsókè wa àkọ́kọ́ ni pé tó sọ yìí níbo ló ti rí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe wípé wọ́n fi rinlẹ̀ nínú àwọn eras àbí ages tó ṣe kún wọn máa sọ̀rọ̀ jù òun náà ni tí wọ́n pè ní Cambrian age àwọn nǹkan àwọn forces tí wọ́n rí gbà ẹ́ ní ó tako nǹkan tí Charles Darwin tó fi rinlẹ̀ fáwọn èèyàn ni kò sí ìtàn rí bẹ́ẹ̀ tó ṣe pọ́n wá rí bí ìran kankan bóyá ẹja ni bó ṣe ń di ẹyẹ tí ẹyẹ tó padà wá ń di ìnàkí tí ìnàkí padà wá ń di èèyàn kò síbi tán ti rí nǹkan yìí tó túmọ̀ sí pé Ọlọ́run bá dá àwọn nǹkan wọ̀nyí bó ṣe dá wọn náà nìyẹn ó dá ẹja bó ṣe dá ó dá ìnàkí bó ṣe dá ó dá ọ̀bọ bó ṣe dá ó dá ẹyẹ bó ṣe dá ṣùgbọ́n gbókè ìran ẹja kan ló padà wá dàgbàsókè tó fi wá di ìran ẹyẹ ìran ẹyẹ padà wá di ìran ọ̀bọ di ìnàkí ó di nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí wọ́n lè evidence wá fún ṣùgbọ́n kò sí ọmọ tí ó ṣe biology lónìí ní Nàìjíríà ní tó ṣe pé wọ́n ní kọ́ ní theory of evolution bí ìgbà tó ṣe wípé wọ́n ká ayal Quran ni àwọn ọmọ ṣe máa ń kà níbi tí wọ́n ní believe òun náà ká yóò máa gapá káàkiri bí ẹni pé ó ti rí evidence láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba wọ́n wá sọ fún ọmọ bẹ́ẹ̀ pé qala Allah a ní àfẹ́ fi gbogbo yẹn lẹ̀ scientifically a máa ṣe bí ẹni pé ńgbà táwọn nǹkan wọ̀nyẹn ń ṣẹlẹ̀ òun náà wà ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run Ọba ní ma ashhadtuhum khalqa samawati wal ard ìgbà tó wọ Ọlọ́run Ọba ó dá sánmà kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ nù wọn wala khalqa anfusihim ìgbà tó wọ́n dálẹ̀ kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ kódà ìgbà tó wọ́n dọ̀mẹ́ ènìyàn ẹ̀kìníkẹ́ni big bang theory ni dust cloud hypothesis gbogbo àwọn pàǹtí wọ̀nyí àròsọ àwọn kan ni tẹ́kẹ́ jòkó tán ń ro sọ wọ́n dẹ̀ ń ta fún àwọn èèyàn ní orúkọ science àwọn èèyàn náà dẹ̀ ń kó jẹ kò sí ní gbogbo àwọn tí wọ́n jẹ́ evolutionary biologist tó ń bẹ lónìí Richard Dawkins tó jẹ́ lára àwọn olórí wọn kò sẹ́ni tó lè prove theory of evolution gbogbo wọn ju pé kí ni àròsọ náà ni and we have common ancestors tó ṣe kó jẹ́ fish bọ́ọ̀lù ní àti ẹṣin jọ papọ̀ níbi pé ẹja ní bàbá wa eléyìí àròsọ ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa minan nas ó ń bẹ nú àwọn èèyàn man yujadilu fillah ẹni tí ó mọ ágíwù nípa Ọlọ́run Ọba bóyá ó ń sọ pé kò sọ Ọlọ́run Ọba ní àbótí ẹ̀rẹ́ Ọlọ́run Ọba wá yóò máa sọ báyìí lọ́lọ́run bi ghairi ilmin kò nímọ̀ kankan that is kò lè prove well scientifically nǹkan tó ń sọ wala hudan bẹ́ẹ̀ ni kò ń ṣe wípé Ọlọ́run Ọba ló fi mọ̀nà lọ síbi nǹkan tó ń sọ ìpé nǹkan yìí o in tó ń sọ yìí ó dodo ni wala kitabin munir bẹ́ẹ̀ ni kò ń ṣe pé tíra kan bẹ́ẹ̀ tí ànábì Ọlọ́run Ọba kan mú wá tó ṣe pé tíra yẹn ló wá dúró tí òun ló fi ń sọ̀rọ̀ kò sí argument náà ni so ló jẹ́ pé kò ń ṣe gbogbo ẹni tó kọ nǹkan náà lórí ẹ pé ẹlòmíì ó kọ volumes kò ń ṣe volumes ló kọ bóyá nípa Ọlọ́run ni bóyá nípa ayé ni ṣùgbọ́n gbogbo tó ń bẹ́ẹ̀ pàǹtí ni àròsọ ni kò ń ṣe nǹkan tó ṣe wípé nǹkan fún rẹ̀ tó lè evidence pàǹtí ni so ló jẹ́ pé lára àwọn míì tí àwọn náà lọ rọ́ lóru nǹkan báyìí nínú àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní Muslim philosophers ìkànnì wọn nígbà tó gbogbo àwọn kẹta wọn compile jọ àwọn volumes ó ní walam nastafij min ba'thina tula umrina siwa jama'na fihi qil wa qal ó ní gbogbo gbèsè ayé wa gbogbo àwọn thesis tààlà ń kọ àwọn research tààlà ń ṣe ààrá fàdí kan bẹ́ẹ̀ ju pé a kàn combine sínú ìwé ẹ lágbájá sọ kó sí nǹkankan tó ṣe kó sí evidence ń bẹ́ẹ̀ so ló jẹ́ pé tá a bá ń sọ ọ̀rọ̀ ìmẹ̀sìn qala Allah wa qala Rasul Ọlọ́run Ọba sọ ànábì sọ ìmẹ̀sìn ojú yìí ń lọ èèyàn kan wọ́n sùn ní so bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn pàǹtí pọ̀ ẹni tó bá jẹ́ student of history yóò mọ nǹkan tí mo ń sọ yìí ìlú Èkó tá ń bẹ nú ẹ̀ lásán yìí versions oríṣiríṣi ló ń bẹ nípa ìtàn Èkó
tí wọ́n dẹ̀ ń bára wọn pò ó tẹ́nu wo lè kò lé lórí tabarẹ̀ ń sọ nǹkan tó ṣẹlẹ̀ yìí ní gbogbo àwọn kan tá ń sọ ọ̀rọ̀ igbó ké ilé èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń parí nǹkan kàmára wọn discover rẹ̀ tá lọ bá àkọ́kọ́ tí kọjá àwọn olówó orúkọ ń bẹ́ẹ̀ ní kálukú mọ̀ sọ version oríṣiríṣi Àwórì version Ẹdó version kìnnìkan version oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àlè àkáǹtì fún nǹkan yẹn kálukú sọ nǹkan tó ṣe wípé bàbá lẹ́nu ni ká máa tí ì sọ ìtàn ilẹ̀ Yorùbá lápapọ̀ kí ni ìpìlẹ̀ ìtàn ilẹ̀ Yorùbá ara wọn tí ó sọ Ọbàtálá kìnnìkan ó sọ kalẹ̀ látọ̀run ó ṣe kìnnìkan adìẹ kan fẹsẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn historical fallacies tó ṣe pé èèyàn kankan jòkó yóò bẹ̀rẹ̀ sí ní máa rọ gbogbo ẹ̀ tó wá rẹ̀ ti rọ́ tó sọ kalẹ̀ àwọn èèyàn ó kà tọ́ba ti ń kà wọ́n ń ka bí kí ni historical fact wọ́n rà sáró sọ́ni ìgbà míì àwọn lọ́balọ́ba wọn á gbé àwọn èèyàn kalẹ̀ pé ẹ̀kọ́ ìtàn pa nǹkan yìí ẹ change ìtàn yẹn ni àwọn náà dẹ̀ kọ̀ tán pa rẹ̀ wọ́n change ẹ̀ àwọn èèyàn ó wà wọ́n kà òun máa ági ń pa nǹkan tó ṣe yí pé kí ni tí ò ṣojú rẹ̀ kámọ́ tí ì sọ ìtàn Nàìjíríà sí òòlù bóòlù Islam ṣe wọlé Yorùbá táwọn kálukú bá tẹnu bọ́ eléyìí ó sọ̀rọ̀ lọ́bàá eléyìí ó sọ̀rọ̀ lọ́bàá ẹni tí ó fẹ́ ní ìjuwọ́lẹ̀ fún àwọn Haúsá yóò ní kò ń ṣẹlẹ̀ Haúsá ní Islam bá wọn Nàìjíríà torí pé kí ni kò ní bìlíìfù nínú Haúsá hegemony ipò wọn jù wá lọ so yóò gbé ìtàn tiẹ̀ yóò rọ̀ tàn ti tiẹ̀ ó bá rẹ̀ ti kọ́ kalẹ̀ àwọn èèyàn ká àwọn tó ń ka mí iná ó ṣe kí ni wọ́n máa defend ẹ̀ tán lè kulé lórí ẹni tó ń dẹ̀ nígbàgbọ́ nínú hegemony Haúsá as far as Islam is concerned ni òun ló ṣe kí ni ìyókà títí wọn ká má ti sọ ìtàn Áfíríkà ìtàn gbogbo ayé ló jẹ́ pé etí ọlọ́mọba Allah tó bá sọ fún wa nínú Al-Qur'an Al-Karim tí anábíwá Muhammad sallallahu alaihi wasallam bá sọ fún wa ní ìtàn ní àbí ní òfin òun ni tó pé gbogbo yòókù àròsọ ni tọ́lọ̀ ń bá sọ fún wa báyìí ló ń ṣe ṣe nǹkan ìpìlẹ̀ nǹkan ni eléyìí ni tí ẹni tó pèrè ní mùsùlùmí gbọ́dọ̀ gbà any attempt láti fẹ́ máa wá àwọn defense kan fún nǹkan táwọn míì ń sọ tó takò Al-Qur'an Karim fọwọ́ bàtẹ́ àrí mùsùlùmí torí kó ṣe science ni yóò fẹ́ máa defend the theory of evolution yóò kó gbogbo àwọn defense tí ó wúlò wá tó mọ̀ wípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó sọ categorically ìpé wà bada'a khalqal insani min tin òun Ọlọ́hun Ọba ìdánmẹ́niyàn ó gbẹ́ látara ẹ̀pẹ̀ ṣùgbọ́n torí pé nǹkan yẹn ni ó sound strange sí nítorí ọ̀tọ̀ ni tó ti kọ́ nínú evolution yóò abẹ́rẹ̀ sí fẹ́ máa justify evolution yóò máa wọ́n náà tí ó fi interpret verse al-Qur'an in such a way tí ó fi agree pọ̀ mọ́ nǹkan tó ti kọ́ nínú evolution eléyìí òun ni àánú tó fojú hàn ọlọ́wọ́ bá ní thani itfe yóò máa yí ẹgbẹ́ rẹ̀ lẹ́ni tó ń ṣakọ́ tó ń brag lè yóò dìlà an sabilillah torí pé kí ni ó fẹ́ sọ àwọn èèyàn nù torí pé ó fẹ́ sọ àwọn èèyàn nù eléyìí ló wá pọ̀ jàǹtìrẹ rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ oníwà minan nasi man yashtari lahwa al-hadithi lè yóò dìlà an sabilillah bighayri ilm ọlọ́wọ́ ń bẹnu àwọn èèyàn ẹni tó ṣe wípé gbogbo ìṣẹ̀mí ayé títí ẹ̀ in tó devote time ẹ̀ fún ó náà ni kó mọ̀ ra àwọn kéré jọ àwọn kéré náà ni láàwùl hadith nkéré òun ni ó mọ̀ ra jọ ká mọ̀ ra musical instruments ká gbogbo nǹkan tí yẹn bá fi mọ́ amuse rẹ̀ nǹkan tí ó mọ̀ kó jọ nìyẹn in tí ó wà tẹ́bàtì ó nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ò jẹ́ lógún lọ títí yìí sabilillah bighayri ilm ọlọ́run ní yóò máa sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba bighayri ilm láì nímọ̀ ṣùgbọ́n òun náà mọ̀ pé rẹ̀ ló nímọ̀
wọn ló jẹ́ pé ní tí islam bá yé èyàn kan professor of theatre arts kí ló kàn wá pẹ̀lú pé èyàn kan jẹ́ professor of theatre arts àwọn tọ́lọ́wọ́ bá sọ gangan nìyẹn láwùl hadith nkéré owó ní tí ó lo gbogbo àsìkò rẹ̀ fún ìgbà tó wá di doctor ó gba masters nínú theatre art ó gba doctorate nínú theatre art ó di professor of theatre art kí ló kàn mí pẹ̀lú yìí irú yìí nísìn àmọ́yé àwọn èèyàn ni ó rọ́ tẹ̀lé lẹ́yìn tó ṣe pé wọ́n ṣòrí bú pẹ̀lú rẹ̀ liyudilla nas liyudilla sabila bighairi ilm yóò sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ ọba wàyẹ́ tẹ́kídá hausa wa òfin ọlọ́wọ́ ọba ayal Qur'an yóò wá sùn kan ẹ̀dín kéré afá ẹ̀mọ́ kankatẹ́ nǹkan ẹ̀mọ́ wàyẹ́ tẹ́kídá hausa wa yóò mú òfin ọlọ́wọ́ ọba yóò mú ọ̀nà ọlọ́wọ́ ọba yóò mú ní kéré ṣùgbọ́n nǹkan tí ó jẹ lógún jù náà làwọn kéré àwọn kéré ni ó jẹ lógún ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kò jẹ́ lógún báwọn èèyàn bá náwó wọn síbi tọ́lọ́wọ́ ọba òun ò ní náwó tiẹ̀ síbẹ̀ yóò náwó tiẹ̀ tí ó máa fi promote sport ni yóò náwó tiẹ̀ tí ó máa fi promote music ni yóò náwó tiẹ̀ tí ó máa fi promote àwọn tán tí wọ́n ń ṣe competition kìnníkan beauty kìnníkan bí tí ó máa náwó tiẹ̀ sí nìyẹn kò fowó tiẹ̀ commercialize bẹ́ẹ̀ ni kò fowó tí ẹ ran aláìní lọ́wọ́ kò fowó tí ẹ ran ọmọ òrukàn lọ́wọ́ àwọn nǹkan eré náà ni ó máa ná owó tí ẹ sí ọlọ́wọ́ bá nílé òdílà sabilillah kó lè bá sọ àwọn èèyàn nù ó lè má lẹ́mi kó ń fẹ́ sọ àwọn èèyàn nù ṣùgbọ́n tó ń ṣe ń sọ àwọn èèyàn nù ní ló fi jẹ́ pé àwọn afẹ́ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ jáde kan sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe wá sí fáwọn èèyàn torí pé àwọn kan náà ń bẹ níta tó ṣe páwọn náà ń ṣe wáàsí títí wọn ṣùgbọ́n wáàsí títí wọn ní wọ́n ń pè àwọn èèyàn lọ síbi nǹkan tí wọ́n èrí ìbínú ọlọ́run ọba ní so ẹni tó pè ẹ̀ láàfáà náà gbọ́dọ̀ dìde kóun náà máa sọ̀rọ̀ tí ó máa pè àwọn èèyàn lọ síbi tí wọ́n èrí ọ̀nà ọlọ́run ọba Ìbílísì tó sọ nìyẹn olúwo òun á sọ gbogbo àwọn èèyàn illa ibadaka minhum mukhlasin àfàwọn ẹrú ẹ̀ tó wá kóyọ nìkan so amis méjì ló ń bẹ níta ṣàìtọ́nù àtàwọn àmì rẹ̀ tó ṣe pọ́n fẹ́ sọ àwọn èèyàn nù then àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ogun ọlọ́wọ́n ọba táwọn náà ń pèpè lọ síbi ìyọnu ọlọ́wọ́n ọba ń sọ nínú àyà yìí náà ẹlòmí ń bẹ tí ó kàn máa argue blindly nípa ọlọ́wọ́n ọba àbúń sọ̀rọ̀ nípa ọlọ́wọ́n ọba ní bighairi ilm kò nímọ̀ òun ṣe pé ìmọ̀ kan ló mọ̀ tó fi ń ṣe jú pé kí ni àròsọ ni àwáwí ni ọ̀rọ̀ ọpọlọ ló kàn ń sọ bákan náà wala hudan kò ń ṣe pé ìmọ̀nà kan tọ́lọ́wọ́n ọba ti gbé fún ànábì kan àbí wala kitabin munir àbí tíra kan tọ́lọ́wọ́n ọba sọ kalẹ̀ tó ṣe kó jẹ́ tíra tó ń tàn mọ́lẹ̀ sí nǹkan ló ń ká rárá ó kàn jòkó bẹ̀rẹ̀ sí ní ronú náà ni Charles Darwin theory of evolution tó gbé kalẹ̀ ní ó jòkó ń ronú náà ni ìlú mẹ́rin ló kárí káàkiri láti lè ṣe gbogbo àwọn nǹkan tó ṣe òun náà kan ro gbogbo àwọn nǹkan tó rò ó dẹ̀ pín sáyẹ́nsì fáwọn èèyàn ni àwọn èèyàn dẹ̀ sọnù lọ́bẹ̀ sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní ṣùgbẹ́ni tó bá ń ṣe irú nǹkan báyìí liyudilla an sabilillah tó ń sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá lahu fi dunya khizyun ọlọ́wọ́ ní ẹni àbùkù ní láyé wa nudhiquhu yawma al-qiyamati adhab al-hariq ọlọ́wọ́ ní bákan náà tó bá di jọ́ ń gbé ní al-qiyama àáfún tọ́wọ́ ìyá jónijóni kọ́lọ́wọ́ bá kí ó ṣàánú wa kó là wà ń bí eléyìí kọ́lọ́ ma ṣe wá náni tí ó ma sọ àwọn èèyàn nù kọ́lọ́ ṣe wá lẹ́ni tí ó ma fi àwọn èèyàn mọ̀nà àgbàdo àlélẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ṣe yọlọ́wọ́ bá mú sáàdìẹ́ bí pé kí n sọnù bákan náà bí a kí n sọ àwọn èèyàn nù ọ̀nà táwọn èèyàn fi ń sọ àwọn èèyàn nù pọ̀ ọ̀nà tí àwọn èèyàn dẹ̀ fi ń sọnù náà pọ̀ kọ́lọ́ bá kó mọ́ sọ wá nù kó dẹ̀ mọ́jí káwa náà jẹ́ sábàbí táwọn èèyàn sọnù ṣùgbọ́n ọ̀nà táàfin ní jẹ́ sábàbí táwọn èèyàn sọnù àbí táwa gan sọnù ó ní pé ká dúró ti Al-Qur'anul Karim tíra yìí
agbọ́dọ̀ dúró tí in tó bá sọ lọ́rọ̀ in tó bá fi rin ilẹ̀ òun náà ni tó jẹ́ òtọ́ gbogbo tí Kùránì bá ti ní kò rí bẹ́ẹ̀ náà ni ẹni tí ò bá ti gbélé yìí bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí kódà kó mọ́ kírun jù bẹ́ẹ̀ lọ in tí Kùránì bá fi rin ilẹ̀ òun lọ́rọ̀ in tó bá ní kò rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ẹ̀kan wọ́n pọ́n lè ágíù lásán láì ní tíra kan látọ́dọ̀ Ọlọ́run Ọba kò ní ìmọ̀nà kan látọ́dọ̀ ànábì Ọlọ́run Ọba kan kò ní mọ̀ kan látọ́dọ̀ Ọlọ́run Ọba kò ń ṣojúṣe Ọlọ́run Ọba ó kan ágíù kan mọ́ sán tóhùn yóò wá nímọ̀ yóò máa yẹ gan òun náà máa fẹ́gẹ̀ yóò ní lára àwọn onímọ̀ ayé lòun Ọlọ́run Ọba ní gbogbo ìyẹn ní ó kàn ṣakọ lásán ní liyudilla an sabilillah ó sọ àwọn èèyàn kú lójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú tó ṣe yẹn ṣùgbọ́n òun náà kò ní lọ lásán yóò jẹ ìyá rẹ̀ ìdójútì rẹ̀ yóò bá látàyé bákanáà tó bá di jọ́ngbé ní alkiyama àwọn Ọlọ́run Ọba àáfún ní ìyà jónijóni jẹ Ọlọ́run Ọba sọ nípa ayà yẹn ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ walahu adhabun muhin èyí ó ní yẹpẹrẹ yóò máa bẹ fún èèyàn bẹ́ẹ̀ wa idha tutla alayhi ayatuna Ọlọ́run Ọba ní tẹ́bá ń ka al-Qur'an fún walla mustakbiran yóò yẹ yí padà ní Ọlọ́run Ọba kó má fi ṣàdánwò fún ẹlòmí kò fẹ́ gbọ́ Qur'ani èèyàn kan sọ nípa ìkan lára àwọn olórí tó ti yọ kúrò ń pọ́nsì dráìvà rẹ̀ ló ń sọ onítàwọn bá ń jáde lọ lẹ́yìn ìgbà tí wọ́n yọ kúrò nípò ní o ó ní tó bá ń pè kẹsẹ́ẹ̀tì Qur'an á ní kò ń yọ kúrò á ní kò ń fi music sí so idha tuliyat alayhi ayatuna taman ka aya al-Qur'an fún walla mustakbira kò fẹ́ gbọ́ àwọn pé kó dùn bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ni táà bá ti plé orin ká mọ́ fò sókè ká mọ́ dá gbogbo àdúgbò gbogbo ẹmọ àdúgbò gbìgbìgbìgbì kí next neighbor wa kó mọ́ gbádùn kí etí ẹfẹ́ ilé di àti ìgbàpá dùnú àfi ká ṣe àwọn nǹkan wọ̀nyí ní ká mú tí obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin kan máa rọ́lúra wọn ṣèitọ́nù at work ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ tó ti mú ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n tá bá ń ka al-Qur'an fún wọn walla mustakbiran yóò yẹ ìpadà ní adìyà ni àkíkọ̀ ìṣẹ́wà dọ́ọ̀lù báyìí bóòlù àkíkọ̀ yẹn tí ó fi ní dọ́ọ̀lù kò náà nìkan gbé àwọn iṣẹ́ ṣèitọ́nù wa kóbìnrin àtọkùnrin ká máa fi àyàgbáyà ká máa fi lílùdí kò dọ́ọ̀lù báyìí al-Qur'an al-Karim taban play kò fẹ́ gbọ́ walla mustakbiran ka'an lam yasma'aha bígbà tí ó gbọ́rí ka'anna fi udhnayhi waqra ọlọ́run bá ń gbà tó ṣe pé ìdìdí tí ń bẹnu ọkàn rẹ̀ ọlọ́run fabashir bi adhabin alim sọ fún wípé rú èèyàn bẹ́ẹ̀ ìyà ẹlẹ́tẹ̀ lérò ní ó jẹ títí ẹ̀ so orí ńlá ni kájẹ́ni tó ṣe pé ọkàn wa ó rọ̀ fún al-Qur'an al-Karim afẹ́gbọ́ al-Qur'an afẹ́gbọ́ wá sí wallahi orí ńlá ni ó foni kó ṣe pé n tó mọ́ wúyàn gbọ́ òun náà ní káṣà máa gbọ́ gbìgbìgbì ní gbogbo ìgbà ẹlòmíì bó ń sùn ó fẹ́ máa gbọ́ gbìgbìgbì yẹn náà lójú oorun kó máa gbọ́ ní sálẹ̀ bó bá jí ní tí ó jí lé lórí nìyẹn lọ́sàn-án ní tí ó máa plénu gbogbo gbà ṣùgbọ́n ní tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fi ṣe kúngẹ́rẹ́ ní tí ó wù láti máa gbọ́ òun náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba tó yọ̀ǹda àwọn nǹkan tí ọlọ́run ọba tó paláṣẹ ní tí ó wù láti máa gbọ́nu ọlọ́run bá ní wa idha tuliyat alayhim ayatuna zadatuhum imanan tó bá tún gbọ́ ayà al-Qur'an èyí tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ àbí ìta ti gbọ́ tẹ́lẹ̀ tó tún gbọ́ ẹgbẹ́ zadatuhum imani wo tún lékún sí bó ṣe kí mùsùlùmí rí nìyẹn bó ṣe kárí nínú ilé wa nù
al-Qur'anul Karim ká máa gbọ́ ìtumọ̀ rẹ̀ lágbọ́túngbọ́ tí ṣaitan bá fẹ́ lò wá ìgbà tá a bá tún gbọ́ ìyí ó tún dá wa padà al-Qur'an ó dá wa padà sí the right course ṣùgbọ́n ní tí ó gbọ́ al-Qur'anul Karim tó yàn lódì tó ṣe pé àwọn nǹkan tí ṣaitan fẹ́ ló lò òun ló lísì sí definitely ni ṣaitan yóò máa tì í lọ ni ọlọ́wọ́ bá ní innal ladhina taqaw àwọn tán páyọ̀ ọlọ́wọ́ bá tí wọ́n fẹ́ ṣe tí ọlọ́wọ́ bó fẹ́ idha massahum ta'ifun minash shaitani tadhakkaru tí atẹ́gùn ṣaitanu bá fẹ́ sí wọn tadhakkaru ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n rántí fa idha hum mubsirun nǹkan kílẹ̀sì wọn káì nígbà ọlọ́yìnbá ọlọ́wọ́ bó fẹ́ nǹkan yìí torí pé kí ni ó ní nǹkan tó ń gbọ́ constantly fa idha hum mubsirun ṣùgbọ́n wa ikhwanuhum àwọn tí wọ́n jẹ́ ọmọ yéṣù yamuduna fil ghayy àwọn èṣù ó máa tí wọ́n lọ síbi àánú yẹn tí wọ́n máa tẹ̀ wọ́n rí síbẹ̀ thumma la yuksirun wọn ní sísì láti máa ṣe so ló fi jẹ́ pé n tí ọlọ́wọ́ bá ń sọ fún wa nígbà yìí ó pàtàkì púpọ̀ òun ló dá wa yóò dẹ̀ gbé wa dìde padà torí pé òun náà ló dá irúgbìn tó bá yá ibi túrúgbìn ti wù yẹn irúgbìn ò ní wù ń bẹ̀ mọ́ tó bá tún tásìkò kan yóò tún wù stages ta gbà kọjá tá ń fojú ara wa rí tí òbí ó máa sọ fún ọmọ pé báyìí ni mo ṣe bí ẹ bí mo ṣe lóyún ẹ ní àwọn nǹkan tí mo go through nígbà tí mo bí ẹ ìgbà tí mo ń bẹnu oyún ẹ àwọn nǹkan tí mo go through owó ò mọ̀ ṣùgbọ́n òbí ẹ fojú rí àwọn míì náà fojú rí bẹ́ẹ̀ lòbí tó ń sọ fún ọmọ ìgbà tí wọ́n bí òun náà sáyé òun náà mọ̀ details wọn narrate ẹ̀ fóònì ó wá ti di nǹkan tí gbogbo wa ń fojú rí kò ń ṣe nǹkan tá àtàkù ṣùgbọ́n ta ló ṣe ọlọ́wọ́ ọba alhaq ọba òdodo ọba tó ṣe pé kò ní pínlẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin ọba tó ṣe pé òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún torí pé òun nìkan náà ni ó dá yàtọ̀ láàrin gbogbo wa la nípìnlẹ̀ gbogbo ọdẹ la lópin sọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ṣe pé òun ni ò nípìnlẹ̀ òun ni ò lópin òun náà lọ́ba tó dá gbogbo nǹkan òun náà ni ẹni tí a gbọ́dọ̀ ṣe ìjọ́sìn fún tá a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ní tó bá sọ fún wa òun náà ni òdodo ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ọlọ́run ní eléyìí tá a ṣe fún ẹ ètò fọwọ́ rẹ̀ ṣe ni o àti pé ọlọ́run ọba oníṣọba tí ń ṣàbòsí fún àwọn ẹrú rẹ̀ so ní tínkálukú bá fọwọ́ rẹ̀ ṣe yóò rí wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba oníṣọba tí ń ṣe àbòsí ni pé kéèyàn wúwà jẹgẹjẹgẹ ńlẹ̀ ayé yìí sí ọba tó dá kó mọ́ wàá rí ẹ̀san rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bó ń ṣe ọba alábòsí torí pé àwa gan fúnra wa I believe in no justice téèyàn kan bá ṣe nǹkan tí ò dá fún wa a fẹ́ kí ẹni yẹn kíyà jẹ́ so bó lèèyàn kan ó ṣe wá ṣe àbòsí fún ọlọ́wọ́ ọba tó dá yóò gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba tó dá yóò gbé fẹ́ṣù yóò gbé fún ṣaitan yóò wá òpin tó ń ṣe àṣegbé ni rárá ọlọ́wọ́ bó gbé ń kálukú dìde gbogbo ẹni tó ṣe wípé in tí ọlọ́wọ́ ọba ní kó má ṣe inú ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ justice gbọ́dọ̀ wá ẹni tó ṣe wípé in tọ́lọ́wọ́ ọba ní kó ṣe lòun ń ṣe justice gbọ́dọ̀ wá yajzi alladhina asaw bima amilu wa yajzi alladhina ahsanu bil husna ọlọ́wọ́ ní àwọn tí wọ́n ṣe tí ò dáa òun ó gbé wa dé tó ní kó ń lè bá san kálukú lẹ́sàn tí ẹni tó ṣe tí ó dá kó ń lè san lẹ́sàn rẹ̀ ẹni tó dẹ̀ ṣe tó dá náà kí kálukú lè gbé ẹ̀san rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ẹ̀san dáadáa ní kí ọlọ́wọ̀n ọba kó jẹ́ títí wa ìtẹ́yàn ṣe tí fi rí ìyọnu ọlọ́wọ̀n ọba kọ́nà ọba kó ṣe rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa àwọn nǹkan tẹ́yàn ṣe tí fi rí ìbínú rẹ̀ kọ́lọ́wọ̀n ọba ó yà wáyà àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀
tí yàn bá rìn tí sọ́yàn di olórí ibú abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́gì kan súnmọ́ wa kọ́lọ̀ kó yà wáyà wọn wa sallallahu ala nabiyyina muhammadin wa ali wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.